Anglican church kini choir kini yẹn àwa lọ ṣe àwa dúró síbi abẹ́ igi mo so mọ̀ láyé rẹ̀ àwa dúró síbi abẹ́ igi níbi tí ṣọ́ọ̀ṣì yín tó ti lọ rẹ́ǹtì school láti fi lè ṣe àwa dúró síbi school ṣọ́ọ̀ṣì yín ló rẹ́ǹtì school yẹn o tán lọ fi lọ ṣe choir ń bẹ o ṣọ́ọ̀ṣì rẹ́ǹtì school láti fi lọ ṣe kini àwa lọ dúró wájú rẹ̀ wá ṣe àì orí ẹ̀ burú láàrẹ̀ mo ráyè yìí mo sọ fún pé mo ti dé àwa dúró báyìí olòṣì bí ẹyẹlé tó jò pa àwa dúró báyìí wá ṣe báyìí àwa dúró báyìí bí ẹni pọ̀ ṣe graduation ti school ní ìwọ̀n tán fi jẹ kíní kan kọ àyà orí ẹ̀ burú orí ọ̀dà lọ́rùn ẹ̀ ẹ̀yìn yòókù apology sí yín o Lizzy Anjorin lónìí kíní Lizzy Anjorin wọ́ lọ ní èsì tó sọ fún mi ni mo fún ọ lésì ẹ̀ padà èsì tó wínú tó ní ọ̀bẹ̀rẹ̀ àsẹ́ǹtì lọ́wọ́ mi èmi náà béèrè ọ̀n béèrè àsẹ́ǹtì lọ́wọ́ mi ń tọ́ ní lọ́wọ́ náà lèmi náà bí ọ torí tí mi ní lọ́wọ́ lọ́n bí mi tó bá ti bí mi ní tí ò sí lọ́wọ́ mi àsẹ́ǹtì ìlú èbò èmi náà bí ọ ní tí ò sí lọ́wọ́ ẹ̀ ọ ní kí lọ máa wá àsẹ́ǹtì lọ́sùn lọ́sì lẹ́mi tí mo sẹ̀ délùú èbò ọyún tọ́lọ́run gbọ́ tí ọlọ́run ò fún ọ èmi náà mọ bí ọ ọ̀rà for ọ̀rà pain for pain okra for okra kọ́ mi ọmọ mi torí ń tọ́ fa ilé ni pé ọ bèrè àsẹ́ǹtì lọ́wọ́ mi ó sì mọ̀ pé èyí ní àsẹ́ǹtì lọ́wọ́ èmi náà mọ bí ọ ní tọ́lọ́run ò fún ọ ọ bèrè àsẹ́ǹtì lọ́wọ́ mi ń tọ́ mọ̀ pé kò sí lọ́wọ́ mi wá ní dandan kémi lọ wá àsẹ́ǹtì wá nílùú èbó tí mo ṣe lọ ní 2019 ìwọ náà lọ post ní NYSC certificate rẹ NYSC certificate rẹ lọ post yẹ èmi ti sọ fún ọ pé kò sí àsẹ́ǹtì lọ́wọ́ mi jáde síta kó sọ pé ó parí school pé drop out yan èmi ẹ parọ́ tí ń bà ní lọ́wọ́ you gonna go there I gonna meet there and anything Lily fún mi ní àsẹ́ǹtì are you okay? Are you okay, love? You're right. You're right. Oh, are you good lẹ́nu mi? I should speak English to this only. For the whole life. For the whole life? Oh yeah, but I'm speaking. You just said, oh mami, oh man, Varika. Speak English. Ní ọmọ mi ló ní àsẹ́ǹtì lásẹ̀ mo fáwọn ọmọ mi lásẹ́ǹtì. Ọmọ mo mo bọ àwọn ọmọ mi ló ní àsẹ́ǹtì ò lè dọ́dọ̀ mi mọ́ mo ti kọjá ifọ̀ tí kí n tó wá lu èbò mo ti kọjá 40 kí n tó wá lu èbò kò sí àsẹ́ǹtì kankan bí tó ti lè rí mọ́ láyé kò sí mo expect àsẹ́ǹtì kankan lọ́wọ́ mi mọ́ Elizabeth Anjorin má béèrè àsẹ́ǹtì kankan lọ́wọ́ mi mọ́ olóòbùkún ni ẹ o bá tó rí ọ tó bá tó béèrè àsẹ́ǹtì lọ́wọ́ mi ń gbé ọ ṣépè sí orí ẹ̀ ò dá lọ́rùn ẹ̀ wọn ayé ò bí ọ ní tọ́ ni ó lò sí olóòbùkún ayé máa bí ọ Elizabeth ń tọ́ ní lọ́wọ́ ayé ò bí ọ kò sí àsẹ́ǹtì lọ́wọ́ mi ìná àsẹ́ǹtì sọ́lọ́ sí èrè ni àwọn èèyàn máa bí ọ ní tọ́ ní lọ ọ ń bí mi ní àsẹ́ǹtì tí ò sí lọ́wọ́ mi ayé ò bí ọ ní àsẹ́ǹtì tí ò sí lọ́wọ́ ẹ̀ gbogbo tí ò sí lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ bí ọ the only way n lèmi náà fi wá bí ọ ní pé n tọ́ ní lọ́wọ́ òun ní NYSC certificate NYSC kìíní rẹ̀ ọ̀ parí drop out ní ọ bọ́ bá tiẹ̀ lọ school drop out ní ọ you did not finish ọ̀là lùbáríkà àsẹ́ǹtì mi táwọn èèyàn ní tí wọ́n máa ń sọ fún mi pé kí wọ́n sọ àsẹ́ǹtì lọ́nláì ńlọ underrate bẹ́yẹn orí ẹ̀ ò dá lọ́rùn ẹ̀ àsẹ́ǹtì fẹ́ pé àwọn èèyàn wọ́n máa ń sọ fún mi pé àwọn fún mi £100 kí n tó kí wọ́n sọ àsẹ́ǹtì fáwọn lọ́nláì àsẹ́ǹtì ti ń já owó èdè ẹnu mi ti ń já owó ńlọ lórí búùkù rẹ̀ lọ fẹ́ máa bèrè kí n ṣéǹjì ẹ̀ ìgbà tó lọ sí rẹ ti ń sọ fake English èló ní bẹ lọ́wọ́ ẹ Fáráò òkú Fáráò ó lọ sí ẹgbà tó ti ń fake life rẹ kí ló ṣe fún ọ àsẹ́ǹtì òfò tó ń sọ látijọ́ yìí
Ascent èdè mi jáwọ́ jù báwọn ọmọ mi ò bá gbọ́ wọn máa rẹ́rìn ni èyí náà tó yóò mọ̀ pa àwọn ọmọ mi rẹ́rìn ni orí ẹ̀ dàrú gbogbo ayé o wọ́n béèrè nǹkan tí ò sí lọ́wọ́ Lizzy lọ́wọ́ rẹ̀ pẹ̀lú Ascent tó béèrè lọ́wọ́ mi yẹn mo ti dáyàn padà fún ọ. the only thing ni pé ìwọ náà jáde wá mo béèrè fọ́tò tó fi sí NYSC lọ́wọ́ rẹ̀ mo béèrè kọ́ pósì ẹ̀ ó sì gbọ́dọ̀ lọ yá àmọ́ bọ́ ṣe rí gbà yẹn gbà tó lọ claim tó lọ parí tó lọ gba doctorate ó gba doctorate kankan ọlọ́mà mo gba doctorate kìí àyà nígbà tí mo gba doctorate ó gba doctorate kankan rọ́lọ́pà ọ̀parọ́kú àwọn àǹkarẹ́ class captain in secondary school class captain in higher school class captain in university olóyìnbó class captain all rounder class captain olùsí múlẹ̀ DJ YK ọmúlẹ̀ ọ̀parọ́kú class captain second àwọn wo lẹ́jọ́ lọ school àwọn òkú àwọn wo lẹ́jọ́ ṣe ká àárín bí comment ẹsẹ̀ rẹ̀ téèyàn kan ti sọ pé mo lọ sí school pẹ̀lú ẹ̀ class captain the class captain in secondary school as class captain olórí burúkú ọ̀ràǹdà class captain fake lójú àlà olówó ojú àlà olówó lówó lójú àlà ọ̀nlàlà ojú àlà lọ wà ọ̀nlàlà lówó ọ̀npẹ̀rẹ̀ rẹ̀ ló ọ̀nlàlà you are dreaming every time lọ lówó ọ̀nlàlà lójú oorun ojú oorun lọ wà ọlọ́run ó jí ọ bọ́ọ̀sì jí ọkọ máa gbàbẹ̀ sọdá rí ẹ̀ dẹ̀rù mo rí gbogbo ń tọ́ sí fún wa mo ní ń dá padà fún ọ pẹ̀lú ìsìsì ni rédíò wet olówó rédíò olówó tí ò ní jẹ́ àsinmi olówó tí ó máa fi rédíò dààmú wa lẹ́yìn tí ó máa polówó ìpolówó òfò ìpolówó orí ibú tó máa ń polówó tó máa fi rédíò dà á láàmú ibi tá a bá ti fẹ́ analyse ẹ̀ olóòbú kò lò sí doctorate òfò mo fi rédíò mọ olówó òsì olówó tí ń dà wá láàmú tí ń detí wá láàmú pẹ̀lú rédíò olóòbú tó máa ń play ta sọ fún pé kọ́ mọ́ play rédíò mọ́ olòsì lẹ́ni tó bọ́ ṣe kíní ìpolówó yẹn rédíò rẹ̀ ń dà láàmú asọ́sọ́ fún ọkàn jọmọ tí ìgbọ́rọ̀ náà ni olówó rédíò olòsì ọ tún sọ nǹkan míì ẹ̀rí fídíò yẹn ni mo kọ́ sẹ́ ìbàní kan bá wá èyí tó ṣe fún alánà mo rí ó dákọ̀ mi ẹ mọ̀ sọ fún Davido gba donation gbábàdì rẹ̀ lọ fún donation is not for poor rat like you ìyẹn dùn ọ́ rípo dùn ọ́ donation is not for poor people it is not meant for poor people donation is for rich people àwọn èèyàn ọ̀tẹ́dọ́lá ń gba donation tí ó fún àwọn èèyàn kò sí ọba àlùí Kinshasa wọ́n máa ń gba donation kì í ṣe fún ẹ̀yin arebipa ẹ̀yin hungry author Elizabeth Anjorin kì í ṣe fún hungry author like you that brags you brags without anything nothing to show for your bragging. Lò sí ẹ nígbà tó dibi ti yẹ ìgbàmọ́ Tinubu nìsín wèrè ohun rẹ̀ lọlẹ̀ kí ló dé tọ̀ lu energy kan náà fáwọn àtàǹgbà donation àti màmá Tinubu àti Davido you brag ọkàn brag lásán àwọn kíní warrior rẹ̀ kò sí $1 lọ́wọ́ wọn warrior rẹ̀ máa ń wá orí bíi tí wọ́n lò fẹ́ kàkàǹtì wá gba owó warrior àwọn warriors ẹ̀ tá a máa mọ̀ pé àwọn warriors ẹ̀ ni wọ́n dẹ̀ máa wá sórí péjì wa wọ́n máa wá gba owó warriors rẹ̀ ebi pa wọ́n débi títí wọ́n wá sórí péjì wa àwọn warrior rẹ̀ wọ́n máa ń tọrọ ń bí àwọn warrior tó pé wọ́n máa sọ̀rọ̀ tán wọ́n ta tiwa a ti mọ̀ pé àwọn warrior rẹ̀ ni wọ́n ní credit àwọn ti tán wọ́n ní àwọn ò ní data mọ́ èmi mo wá tún sọ fún àwọn ọkọ mi pé ẹ lọ fún ọ ní data àwọn warrior tó tọ́jú ebi ń pa àwọn warrior rẹ̀ fáwọn warrior rẹ̀ ló ń jẹ ebi ń pa wọ́n ìwọ débì kan ibi tó bá ti rí ọmọ ojú abẹ tí ń sọ ebi ń pa wọ́n rí ebi ń pa wọ́n
they are hungry nti mo ní sọ fún ọ̀nà yẹn 5,000 tó fún wọn yẹn ò tó oúnjẹ ni o máa rà fún a ebi ń pa wọ́n Elizabeth àpò oúnjẹ ni o máa fún a mo tí mo fẹ́ sọ báyìí nìsí apology to my people ebi ń pa wọ́rí ẹ̀ wọn ò ní fẹ́ sọ fún ọ ebi ń pa wọ́n máa ń confide nínú àwa lórí DM tájẹ́ pé a lọ wò wọ́n a ti rí wọn pé àwọn èèyàn Lizzy ni ebi ń pa wọ́n fún àwọn wọ́rí ẹ̀ lóúnjẹ máa pèsè kó máa pe àpèjẹ máa pé ráìsì fún ọ lóúnjẹ ẹ̀fẹ́ àwọn wọ́rí ọ̀rẹ́ fẹ́ kú sójú ogun ebi dẹ̀ ń pa wọ́n àwọn wọ́rí ọ̀rẹ́ wọn fẹ́ kú sójú ogun mo ti bọ́ drop ń tọ́sọ fún wàmí lánàá pé mami na ẹni ò sí ẹni òfò mami ti drop wọ́n ti bọ́ drop banga lánàá ńgbà mo lọ́ọ́ dákọ̀ wọn lánàá àwọn náà sì ti bọ́ wọ́n ti dákọ̀ rẹ̀ padà mami ṣe màmá mọ́nímọ́sí o ọmọ olóṣèlú ni mami o mami ṣe màmá olóṣèlú tó bá fún ní banga yóò fún banga padà èsì ọ̀rọ̀ rẹ tó dákọ̀ mami lánàá ti wà lọ́nláì wọ́n nígbà tó ń dákọ̀ wọn lóun náà mọ̀ gbé ọ sí pé ni èsì ọ̀rọ̀ rẹ tó sọ fún mami lánàá tó fún mami tó ní mami ìyá tó máa my mom almost 80 wọ́n dọ̀ mami èsì ọ̀rọ̀ mami ṣe ìyá mọ́nímọ́sí o mami ìyá ọmọ olóṣèlú ni bàbá rẹ̀ wá Akíntayọ̀ ọmọ ń ṣe yò ní gbogbo òwò ọmọ olóṣèlú ni dádì mami o kì í ṣe màmá mami náà sì tọ́ àlẹ̀mọ́ tó pèpè àlẹ̀mọ́ tí ó wọlé o láyé o tí máa ń fún mami lọ update rẹ̀ mami ọmọ dá update padà fún ọ mami ṣe mami ń bẹ lórí TikTok o àwọn ìyá tí yín ló ti ya wèrè ni wọn ò lè ṣe TikTok o àwọn ìyá yín ni wọn ò rí nà mọ́ o iná ti ya bí ọ̀nà tí wọn ò lè apology to ẹ̀yin ìyá tó yẹ ọ̀dà ìyá yín dáadáa apology to rẹ̀ tó ẹ̀yin mami ń bẹ lórí TikTok o mami ní fáǹsì tiẹ̀ o lórí TikTok o AK wà lára fáǹsì àwọn mami o ẹgí Ọlọ́run ẹgbẹ́ delicious èmi ń parọ́ fún yàn ọmọ olóṣèlú ni mami ẹ bèrè lọ́wọ́ àwọn aráàwò kán bèrè pé ta ní jẹ́ ó ń ṣe yò ní gbogbo òwò àkọ́bí ó ń ṣe yò ní mami Akíntayọ̀ Alhaji Akíntayọ̀ ó ń ṣe yò àkọ́bí rẹ̀ nu kò ń ṣe pé bóyá à ṣépè fún yàrá ṣe àyà rẹ̀ mọ́ ṣàdúrà fún ọ padà ṣe mami ṣe àwọn ọmọ ó ń ṣe yò ọ̀rọ̀ fọwọ́ra ni o tí àwọn àbúrò rẹ̀ bá tiẹ̀ jáde tán fún ọ torí àwọn fẹ́ tó 100 ọmọ bàbá màmí tó fẹ́ tó 100. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí Ojú Abẹ tí ó sọ sí Lizzy Anjorin látàrí wípé à ń bèrè àsẹ́ǹtì tàbí àpò bèrè àsẹ́ǹtì ẹ̀ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ sí Lizzy Anjorin. Happy birthday darling. àwọn màmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ o torí pé bàbá tó ti fún wọn lọ́pdẹ̀tì kan wọ́n fún ọ lọ́pdẹ̀tì padà